Ẹ kú déédé ìwòyí o ẹ̀yin èèyàn wa tí ó ń gbọ́ wa níbi gbogbo tí ẹ bá wà láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sí Àwọ̀tán Ìbàdàn lórí ìròyìn yàjóyàjó fún tòní. Orímádégún Àyìndé lórúkọ tèmi. Lẹ́gbẹ́ òṣèlú PDP, ìjà àgbà méjì bẹ́ sílẹ̀ láàrin Mákindé àti Wike. Ẹ̀kọ́ ò sojú múmu lẹ́gbẹ́ òṣèlú PDP látàrí ìjókòó ìgbìmọ̀ apẹ̀tùsááwọ̀ léyìí tí gómìnà ìpínlẹ̀ Kwara tẹ́lẹ̀ Bukola Saraki ń léwájú rẹ̀, níbi tí gbọ́nmi sí omi òtó mìíràn ti bẹ́ sílẹ̀ láàrin gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé àti alákòóso fólùlù ilẹ̀ wa Àbújá Nyesom Wike. Nínú ọ̀rọ̀ rẹ̀ níbi ìpàdé ìjókòó àlàáfíà tó wáyé lánàá ọjọ́ Àìkú Sunday nílùú Àbújá, Wike fi ẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé wípé ńṣe ló túbọ̀ ń koná mọ́ omi ọ̀tẹ̀ pẹ̀lú bó ṣe ń lẹ̀dí àpò pọ̀ mọ́ gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah àti gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed pẹ̀lú èròǹgbà yíyọ akọ̀wé ẹgbẹ́ òṣèlú PDP Samuel Anyanwu tí wọ́n sì ń pè fún Ude Okoye láti rọ́pò rẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tó tako àdéhùn tí wọ́n ti dìjọ fẹnu kò lé lórí tẹ́lẹ̀. Nyesom Wike ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí, kò dájú wípé òun àti àwọn akẹgbẹ́ òun yòókù nínú èyí tí a ti rí gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang, gómìnà ìpínlẹ̀ Taraba Ahmadu Fintiri, àwọn ò ní lè tẹ̀síwájú mọ́ nínú ìpàdé ìpẹ̀tùsááwọ̀ ọ̀hún. Wike ní ọ̀rọ̀ ìpàdé àlàáfíà ọ̀hún dàbí ìgbà tí èèyàn bá ti ẹsẹ̀ kan bọ odò tí ọ̀nì wá ń fà á, nítorí àdéhùn tí àwọn fẹnu kò wípé kí Samuel Anyanwu sì máa jókòó sórí àpèrè gẹ́gẹ́ bí akọ̀wé ẹgbẹ́ òṣèlú PDP ni gómìnà Ṣèyí Mákindé àtàwọn yòókù rẹ̀ sọ wípé kò tún rí bẹ́ẹ̀ mọ́. Eléyìí tó mú kí ìgbìmọ̀ apẹ̀tùsááwọ̀ tí Saraki ń léwájú rẹ̀ ó gbà láti tẹ̀síwájú ìpàdé ọ̀hún lónìí ọjọ́ Ajé, torí bíná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kanna. Àríjù báyìí lọ fún ti ìròyìn yàjóyàjó fún tòní láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sí Àwọ̀tán Ìbàdàn. Orímádégún Àyìndé ló ti ń ròyìn. Ẹ máa yáṣẹ́ o. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún, bàbá gbogbo.